Àwọn mínísítà yìí wá jalè ni, àfi kí Tinubu lé wọn dànù o. Èèmọ̀ lukutu pẹ́bẹ́pẹ́bẹ́. Ìyàwó lóyún tọ́ọ̀nù ògbọ́kọ lọ̀rọ̀ dà lọ́sẹ̀ tó kọjá. Nígbà tí gómìnà ìpínlẹ̀ Edo tẹ́lẹ̀, Adams Oshiomhole àtàwọn aṣòfin àgbà míì ya mínísítà kan balẹ̀ bí àgbàdo. Mínísítà fétò okòwò àti káràkátà ìjọba àpapọ̀ ni arábìnrin Doris Zoka. Àwọn sẹ́nítọ̀ náà ò dédé kọlù mínísítà ọ̀hún, ohun tóun náà ṣe ni. Mínísítà náà fi sínú owó tó fẹ́ ná lọ́dún 2024 tó ń bọ̀ yìí póun máa rìnrìn àjò kan lọ sílùú Geneva lórílẹ̀‐èdè Switzerland. Àpapọ̀ owó tóun máa ná lọ sírìn àjò náà yóò sì jẹ́ bílíọ̀nù kan náírà. Ẹni tó bá mọ bílíọ̀nù kan náírà ó mú tà ń wí yìí. Bílíọ̀nù kan kì í ṣowó kékeré rárá. 100 náírà lọ́nà 10 lẹ́gbẹ̀rún kan náírà. Ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún, ìyẹn 1000 lọ́nà 1000 ní mílíọ̀nù kan. Mílíọ̀nù kan lọ́nà ẹgbẹ̀rún ní bílíọ̀nù kan. Ìyẹn ni pé owó tí Madam Doris ti ṣe mínísítà fún Tinubu fẹ́ ná lọ sí Switzerland lẹ́ẹ̀kan òun jẹ́ mílíọ̀nù náírà lọ́nà ẹgbẹ̀rún. Níbi tí nǹkan lè dé yìí, níbi tọ́rọ̀ dojúrú mọ́ Nàìjíríà lọ́wọ́ dé yìí, níbi tó ń gbogbo polúkú musu fún wa dé yìí, kẹ́nìkan sì fẹ́ rìnrìn àjò kó ní bílíọ̀nù kan náírà lòún fẹ́ fi lọ. Àwọn mínísítà yìí ó máa bẹ̀rù Ọlọ́run o. Ọ̀pọ̀ àwọn olóṣèlú tí wọ́n sì ń ṣiṣẹ́ ìjọba yìí ni wọ́n ní kàánú jọ méjì lọ. Gbogbo ariwo tá à ń pa kò wọ̀ wọ́n létí. Gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí kò jẹ́ kinní kan lójú wọn. Ogun kò sówó yìí ò nítumọ̀ sí wọn. Báwọn ṣe máa jíwọ̀n bo owó tó kù kó ló kàn wọ́n gan-an. Ohun tí mínísítà yìí yóò kọ sínú ìwé ni pé òun lọ sí Geneva láti lọ wá àwọn oníṣòwò ńlá wá sí Nàìjíríà kí wọ́n lè wàá dáṣẹ́ sílẹ̀. Ṣùgbọ́n nígbẹ̀yìn, iléeṣẹ́ kan ò ní bá wọn délẹ̀ yìí. Wọn ó kàn fowó náà ṣòfò lásán. Àwọn èèyàn ó sì jẹ́ èyí tí wọ́n bá fẹ́ jí kó ń bẹ̀. Owó náà ó sì ṣe bẹ́ẹ̀ lọ. Látọjọ́ táwọn mínísítà yìí ti ń kiri, tí wọ́n láwọn ń wáṣẹ́ lọ fún Nàìjíríà. Òdìṣẹ́ mélòó gan tí wọ́n kó wọ̀lú yìí wá látìgbà tá a ti bẹ̀rẹ̀ òṣèlú tuntun ní 1999. Ṣebí wọ́n kàn fìrìn àjò ìgbafẹ́ yìí kówó àwọn ọmọ Nàìjíríà mì ni. Báràlú kan bá fẹ́ lọ sí Switzerland, bí nǹkan ṣe le tó yìí, tó bá jó lówó tí ó lè wọ bàálù tí ó fi wà láàyè àwọn mẹ̀kúnnù ni. Ìrìn àjò náà ná ní bíi mílíọ̀nù 10 náírà. Tó bá jẹ́ni tó lè jókòó sáàyè àwọn mẹ̀kúnnù tí wọ́n ń pè lẹ́kọ́nọ́mì class ni. Àtowó ẹ̀rọ̀pílẹ́ẹ̀nì àti tòtẹ́ẹ̀lì kò gbọ́dọ̀ náà ju mílíọ̀nù 3 sí 4 náírà lọ. Ṣùgbọ́n àwọn apani ẹ̀dá tí wọ́n ń bàjọba ṣiṣẹ́ yìí, ẹni à ń bọ́ ni wọ́n tí ó mọ̀ pé yàn mú. Àwọn akẹ́yìnjẹ tí wọn ò mọ̀ pé dìrúnra díẹ̀. Owó táwọn baba ńlá kù wọn ò lè ná. Owó táwọn náà ò ní fọwọ́ kàn tó bá jówó tí wọ́n ṣiṣẹ́ fún ni. Owó náà wọn ò máa ná tó bá ti jówó ìjọba, tí wọ́n ó sì máa fọwọ́ mẹ́wẹ̀ẹ̀wà jẹun bí ẹni téégún ń lé bọ̀, tí wọn ò sì ní ro sí mẹ̀kúnnù aráàlú mọ́ tiwọn. Àbí ńgbà tí mínísítà ẹyọ kan ṣoṣo fẹ́ lọ sílùú òyìnbó tó lóun yóò ná bílíọ̀nù kan náírà, tó bá wá fẹ́ lọ sílùú òyìnbó lẹ́ẹ̀márùn lọ́dún ńkọ́. Èyí tó sì burú ni pé ìrìn àjò ranù náà láǹfààní kan fáwọn ọmọ Nàìjíríà. Obìnrin náà kàn kó sí kaba wèrè, yóò wé gèlè tàbí kó ṣerun ranù ságbárí, yóò máa tẹ̀lẹ̀ bí ẹni pélẹ̀ ní kó má tẹ̀hún. Bẹ́ẹ̀ ni ó sì fi gbogbo owó àwọn aráàlú jóná, tí ó sì kó gbogbo ẹ̀mí lẹ́ẹ̀kan. Gbogbo ohun rere tí mínísítà kan bá ní lọ́kàn láti mú bá Nàìjíríà, orílẹ̀-èdè wa níbí náà ni gbogbo ẹ̀ wà. Àwọn iléeṣẹ́ tó wà ńlẹ̀ yìí ń pariwo àìlówó ìrànwọ́. Ohun amúṣẹ́rọrùn tó yẹ kíjọba ṣe, wọn ò ṣe é. Níbi gbogbo èlò yòówù tí iléeṣẹ́ kan bá fẹ́ lò pọ̀ sí fún wa. Àwọn òṣìṣẹ́ pọ̀. Ìdàgbàsókè wo ò sí lókè òkun tàbí níbikíbi ń lo àwọn òyìnbó. Ilẹ̀ wa ń bí ní ìdàgbàsókè wa wà. Gẹ́gẹ́ bí sẹ́nitọ̀ Oshiomhole sì ti wí, táwọn mínísítà yìí bá jókòó sí Nàìjíríà, tí wọ́n pinnu láti ṣiṣẹ́ fọ́mọ Nàìjíríà, gbogbo ohun tí wọ́n fẹ́ máa wá lọ sí ṣòkòtò ti wà lápò ṣòkòtò wọn. Kí Tinubu kíyèsára o, kó fi ti mínísítà Doris ṣàríkọ́gbọ́n, kó mójú táwọn mínísítà olè tó bá wà nú àwọn tó gbà ṣiṣẹ́. Mínísítà tí wọ́n bá fomi olè àti kówó jẹ tó dàgbà, kó tètè yọ ọ́ dànù nú ìjọba rẹ̀. Ara ń kà àwọn ọmọ Nàìjíríà o, kò sẹ́nìkan tó fẹ́ràn mínísítà kówó jẹ. Ẹ yá lé wọn dànù kíákíá. Ó ṣojú mi kò rò nìyẹn o, nínú ìwé ìròyìn Aláròyé tó jáde lọ́sẹ̀ yìí.